Mrs. Latifat Ìbídùn ní Àmọ̀kẹ́ aya Déníyì ló ń ṣọjọ́ ìbí hamdan wa shukran lillah. èwo la ò ní dúpẹ́ fún fọba tó jẹ́ kó náà ni màá ló ṣẹ̀dá kó wá torí ọlọ́jọ́ ìbí ẹni aláwọ̀ àmọ́ pẹ́ wá. bẹ́ẹ̀ni ìzàharù lìgínà mina ṣukur ṣíṣe àfihàn orí tọ́lọ̀ ń bá ṣe fún ni inú ọpẹ́ ló wà nítorí tí ọlọ́jọ́ ìbí tòní mọ̀ pé wíwà láyé wà láàyè òun títí di òní ọjọ́ 23 oṣù kẹsàn-án 23 September oore ni mímọ̀ ṣe kọ́ ìdí nìyí tí Mrs. Latifat Ìbídùn ní Àmọ̀kẹ́ aya Déníyì ṣe ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Allah ó wí pé alhamdulillahi rabbil alamin bó bá wa rí bẹ́ẹ̀ àwa náà ń kí ọlọ́jọ́ ìbí pé happy birthday ma many happy returns of the day mama Aliya mama Mustakima mama Muhammed pẹ́pẹ́pẹ́ lòun ṣe ń lé àárọ̀ ẹ ò pẹ́ kánrin kéṣe ẹ ò ní gbọ́kú ọmọ àtọkọ gbogbo àdáwọ́lé yín rere ni yóò máa yọrí sí o bihakila haula wala kuwata illa billahi aliyul azim ọlọ́jọ́ ìbí mo ṣetán mo fẹ́ kì í ẹ̀yin lọ́mọ lọ́fàmọ́jọ ọ̀làlọ́mí abisujo kọ ìjàkadì kátàkìtì lóru ọ̀fà ọmọ ìjàkan tí wọ́n jà lé ọ̀làlọ́mí ń jọ́ sí wọn ló sojú ta ni ó sojú ebè ó sojú poro ìbá sojú olóko ìbá làwọn ọmọ pínrin láàrin ìkan ò gbọ́dọ̀ jù kan lọ́fà bí kan bá jù kan lé ọ̀làlọ́mí ògùn ní dásílẹ̀ bàbá tóbi lọ́mọ ìwọ tún la ya wọn lẹ́kìtìkété ọmọ olókè méjì ọmọ wá ọmọ ẹkùn ọmọ aṣẹ́wìrì lẹ́ẹ̀mẹ́ta ọmọ olódòdó rẹ̀rẹ̀rẹ̀ lẹ́yìn ọgbà ọmọ oníyàn òyì Mrs. Latifat Ìbídùn ní Àmọ̀kẹ́ aya Déníyì àṣeyí àṣàmọ́dún sẹ̀mí bẹ́ẹ̀ bá ń gbọ́ mi báyìí mo dúpẹ́ olúwa oyè wùmí oyè níyè last born ló ń kí yín.